ọmọ Yorùbá ká pé gbogbo ọmọ Yorùbá pátá àti wọ one chance àti wọ one chance pátápátá. Ọlọ́run kí àdúrà tèmi ni pé ní wákàtí ọ̀wọ̀ yìí kọ́lọ́run ọlọ́pàá ọlọ́jọ́ òní kó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó gba òmìnira. Àṣẹ. Àti wọ one chance gidi o, tá a bá sì tètè padà sẹ́yìn ká béèrè fún ilẹ̀ Yorùbá ká dá dúró. Nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà Ó ju méje lọ. ó ju òjé lọ o. Nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju òjé lọ o. Torí wípé tí a bá wo population ọmọ Yorùbá lónìí ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa òbí gan-an ni èso Yorùbá fọ́mẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwa òbí àwa gangan àìfẹ́ sọ Yorùbá fún ọmọ tá a bí. Wọ́n wá ń pe èdè abínibí tiwa ní fàdákùlà. Èdè èbó tá a sì ń wí náà ó lójú ibi téèyàn lè fi sọ̀rọ̀ dé tó lè yéèyàn dáadáa. Wọ́n ń gba àwọn tó wá sí pápánbárì gbogbo iléèwé tá a ní pátápátá wọ́n yọ èdè tiwa kúrò. Wọ́n wá gbé èdè elédè, èdè tó yẹ pé tá a bá sọ gan-an a lè mọ ìjìnlẹ̀ rẹ̀. Èyí tá a mọ ìjìnlẹ̀ rẹ̀ wọ́n yọ kúrò nínú àṣà, wọ́n yọ kúrò níléèwé wa. Tó yẹ pé tí èèyàn bá gbọ́ Yorùbá dáadáa, téèyàn kọ́ èdè Yorùbá dáadáa, ó ní àwọn nǹkan tó lè dá sí fúnra ẹ̀ láì bá pé èèyàn. Nínú èdè wa, nínú àṣà wa, nínú ìṣesí wa ńlẹ̀ Yorùbá, àṣà wa lásán, èdè wa lásán, ìsọ̀rọ̀ sí wa lásán, ọgbọ́n ni. Àwọn tí wọ́n yọ àṣà tí wọ́n yọ èdè wa kúrò nínú pé kí wọ́n máa kọ́ Yorùbá ní iléèwé. Ẹ má bínú. Ọlágbára o, ọlágbára o, ọlágbára gidi gan. Ìyìn tá a fi tètè múra tí kálukú ó fi tètè fún gbàjà ẹ̀ ni wípé sẹ́yìn náà rí wípé wọ́n ti múra àti pa àṣà wa àti èdè wa run. Nígbà tí wọ́n bá sọ wípé kí a má kọ́ àṣà Yorùbá, èdè Yorùbá tá a gbọ́ túmọ̀ ẹ̀, tá a mọ̀ túmọ̀ ẹ̀, tó yé wa yégéyégé, tí wọ́n ní ká má kọ́ níléèwé mọ́, ká má sọ sáwọn ọmọ wa mọ́, ṣe rí pé ìran Yorùbá ti ń lọ. Ìran Yorùbá ti ń lọ, ó yẹ ká fura. Àwọn kan wà wó òṣùkà sérí, wọn ò ní tí a bá ti kọ́ ọmọ wa lédè Árábíkì pé Àdìjàn náà garanti. Ta lọ́lọ́ tó dé nù wọn? Ta lọ́lọ́ tó bọ̀ nù wọn tó wá sọ fún wa pé àwọn baba ńlá baba òun o tí wọn ò ṣe ẹ̀sìn Islam o, tí wọn ò wé òṣùkà sórí o, inú iná ni wọ́n wà o. Wọ́n mọ̀ pé gbogbo àwọn tí wọ́n gba wèrè mẹ́sìn tó jẹ́ wípé ní wákàtí ọ̀wọ̀ tí wọ́n gba wèrè mẹ́sìn, ebi ibì kan ni baba ńlá baba wọn ti ń bọ̀. Ebi nǹkan kan ni baba ńlá baba wa ń ṣe kí wọ́n tó gbé ẹ̀sìn, kí wọ́n tó gbé wa bá wa. Ebi nígbà tí àwọn baba ńlá baba wa tí wọ́n wà, ebo ni bí wọ́n ṣe ń ṣèlú, bí wọ́n ṣe ń ṣèjọba, tí gbogbo ẹ̀sìn túbà tí ń túṣẹ. Èdè wa wọ́n là lè fi bẹ Ọlọ́run. Kí làwọn baba ńlá baba wa tí wọ́n fi ń bẹ Ọlọ́run? Wọ́n ní lẹ́yìn ká fi èdè Árábíkì ká fi kírun, kí ni tún ní ìwúlò rẹ̀ èdè Árábíkì? Tẹ́ bá gbéra ní ìsìn, tẹ́ bá lọ sí Mẹ́kà, lẹ́yìn ọjọ́ tí wọ́n fún yín, tẹ́ bá ti lò tán, ó ní ẹ padà sí ìlú yín. Bí kì bá ṣe wípé kọ́lọ́pàá èèyàn gbá pààrọ̀, mi ì lè lo èdè mi láti fi bá Elédùmarè sọ̀rọ̀. Èdè ìlú onílùú ni màá máa lò láti fi bá Elédùmarè sọ̀rọ̀. Màá máa lò láti fi bá Ọlọ́run sọ̀rọ̀. No be big scam be this ni na confirm scam o. Àti wọ one chance ilẹ̀ Yorùbá o, àti wọ one chance gidi, àti kọ́ lọ́n tètè dá wa padà sẹ́yìn. Ni confirm scammer. Ìwọ ọmọ Yorùbá tó jẹ́ òbí, ìwọ ọmọ Yorùbá tó jẹ́ òbí tó ní àwọn ọmọ sínú ilé, tó ní káwọn ọmọ rẹ ọmọ sọ Yorùbá, àdánù ọjọ́ iwájú ni fún wọn o. Bí a bá tiẹ̀ gbà lónìí pé nínú majority wa lónìí wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó wa lómi ọbẹ̀. Níléèwé wa náà wọ́n tún yọ àṣà wa kúrò. Ṣé ẹ rí wípé nǹkan ti ṣe ọmọ Yorùbá gidi, àfi ká tètè padà sẹ́yìn o.
ká tètè padà sẹ́yìn torí wípé nínú àṣà wa nínú èdè wa ni ìtẹríba wà nínú gbogbo èdè táwọn wí kò sí ìtẹríba ń bẹ tá a bá ní aṣọ English ní ìsìn ẹgbẹ́ bàbá rẹ̀ wàá náà rúbọ̀ lọ́wọ́ ni nínú èdè Arabic náà ní ìsìn wọ́n ní káwọn ọmọ mọ̀ tẹríba fún òbí mọ́ sẹ́ẹ̀rí wípé nǹkan ti wà sẹ́ẹ̀rí pé nǹkan ti wà gbogbo ọmọ Yorùbá ẹ̀rí pé nǹkan ti wà bí àwọn olórí burúkú yìí ṣe ń fi ẹ̀sìn dààmú wa làwọn tí wọ́n jẹ́ ìjọba wa náà làwọn náà ń filé ayé dààmú wa nígbà náà ṣe èdè tiwa ṣé kò nítumọ̀ wájú Ọlọ́run ni mo ń bí ọmọ Yorùbá léèrè ni o tí èdè tiwa ò bá nítumọ̀ wájú Ọlọ́run kí ló dé tí Ọlọ́run ṣẹ̀dá wa ní tó ṣẹ̀dá wa tó sì dá èdè kan fún wa àbí scam ni kí ló dé tí Ọlọ́run ṣẹ̀dá wa tó sì dá èdè kan fún wa bí a bá kóra wa lọ́nà tá a bá kíra wa ní ẹ káàárọ̀ o a kú ojúmọ́ o àti mọ tó wúlò fún àti mọ tó mìíní fún. nígbà tí wọ́n á ní a máa kíra wa ní sàlámà lẹ́kùn nítumọ̀ táwa ń túmọ̀ rẹ̀ sí gan-an tí wọ́n túmọ̀ rẹ̀ fún abọ́yá náà kọ́ torí gbogbo wa láti mọ̀ pé inú òwe tí wọ́n láwọn ń gbé fún wa pé ká máa tọ̀ scam lọ́pọ̀ ńbẹ̀ irọ́ lásán lọ́pọ̀ nù rẹ̀ ìwọ ọmọ Yorùbá tó bá sì sí pírẹ́nì lásìkò yìí tí wọ́n fún ọ ní ìwé kan pé kó máa kà kó máa fi ṣàdúrà ọjọ́ èdè ṣàdúrà lédè tọ́lọ́ ń gbọ́ èdè tọ́lọ́ ń gbọ́ ni o fi ṣàdúrà o èdè bàbá èdè tí wọ́n bímọ wọ èdè tí wọ́n bímọ kó o fi ṣàdúrà tó o bá fẹ́ èdè tí wọ́n bímọ ṣàdúrà níbi tó ti ń ṣàdúrà gan-an orí tiẹ̀ gan mọ̀ wú pé ò ń bẹ Ọlọ́run rẹ wọ́n wá ní o máa fi èdè kan ṣàdúrà èdè tí wọ́n gangan ọ̀gbọ́n tó mọ ìjìnlẹ̀ rẹ̀ bóyá pé lọ́n sẹ́ ni o bóyá òun súre ni o ọmọ wọn kàn ní ọmọ wí náà ni ìwọ náà sì ń wí ìwọ gangan ọmọ tó túmọ̀ fún ọmọ jìnlẹ̀ rẹ̀ ọ wà ládùúgbò ààrẹ ọgbà ó níṣẹ́ rẹ̀ ọ̀lọ́ déédé nítorí kó o wí kò ń wí torí pé ọba àwọn tí wọ́n ní èdè gangan o ò lè gbédè bí elédè kò sẹ́ni tó lè gbédè bí elédè bó ti wulẹ̀ ọpẹ́ lùntù o ò lè gbédè bí elédè kí ni wọ́n fi máa ń mọ̀ pé àjòjì lẹ́ni ṣe bínú sọ̀rọ̀ sí ni àwa tá a jẹ́ ọmọ Yorùbá gangan tá a bá pàdé ẹni tí èsì èdè wa tí èsì elédè wa ṣùgbọ́n gbọ́ Yorùbá tí bá ti ń sọ̀rọ̀ báyìí á ti mọ̀ pé lè sọ ọmọ Yorùbá á ti mọ̀ pé kì í sọ ọmọ Yorùbá ìgbà táwa gangan táwa lédè táwa ń fi èdè wa tàfàlà tá à ń fi ìṣesí wa ìhùwàsí wa ìṣesí wa àṣà wa tá a fi ń tàfàlà báwo ò sí wa ní gbégbé kúgbélé alọ wọ́n tún ṣe débi pé wọ́n yọ àṣà àti ṣe kò ní iléèwé àwa láwọn ọmọ yàyàkuyà bóun ò ṣe ní yàyàkuyà aláwọn ọmọ wa wọ́n mugbó bóun ò ṣe ní mugbó aláwọn ọmọ wa wọ́n mùmọ́kùmù ńléèwé bóun ò ṣe ní mùmọ́kùmù ìgbà tó yẹ pé inú èdè tí wọ́n ń kọ́ wọ́n sọ pé o lè ṣe láìfẹ́ bọ́ bá ṣe wù ọ́ nínú àṣà wa tìrè bí ọmọ bá ti ń jáde lọ láàárọ̀ láti máa sọ fún un pé mọmọ ẹni tó ṣe o rántí gbogbo bí mo ṣe ń ṣe wàhálà o má jẹ́ kí wàhálà mi ó já sásán o gbogbo làkàkà mi lórí ẹ má jẹ́ ó já sásán o. nígbà tó ọmọ bá fẹ́ ṣèṣekúṣe gan tó bá fẹ́ hùwàkùwà léèwé gan tó bá ti jókòó tó fẹ́ tẹ̀lé ẹsẹ̀kẹsẹ̀ yóò mọ̀ pé tí n bá mọ̀ sílé mọ̀ dojú táwọn òbí mi ṣùgbọ́n nínú èdè tí wọ́n ń kọ́ wọ́n ń sọ pé tó o bá ti pé ọmọ ọdún báyìí o ti ní ráìtì láti ṣe tó bá wù ọ́ ọmọ wa máa sọ fún yẹn nílé pé mo ní ráìtì láti ṣe tó bá wù mí o ṣe bí mo ti pọ́ ọmọ ọdún 22 mo ti pọ́ ọmọ ọdún 23 mo ní mo lè ṣe tó bá wù mí wọ́n sì lọ́mọ ìdàgbà lọ́wọ́ òbí ẹ̀ ebẹ́yìn bàbá wa náà lẹ sọ ṣé bẹ́yìn ẹ̀yin ìyá wa náà lẹ sọ pé bọ́ ọmọ ti wulẹ̀ ọ̀dàgbà tó kó lè dàgbà lọ́wọ́ òbí rẹ̀. Confirm. èdè tiwa tó jẹ́ pé a lè gbàgbọ́ yí ọ̀rọ̀ táwọn òbí wa bá sọ fún wa wọn ò fi kọ́ wa ń léèwé mọ́ àwọn ò fi káwọn ọmọ wa ń léèwé mọ́
sọ yóò rí bẹ́ẹ̀. Àwọn aláṣẹ wa, àwọn tí wọ́n jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá, àwọn náà sì fọwọ́ sí pé kí wọ́n yọ àṣà àti èdè wa kò ní ilé ẹ̀kọ́. Wọ́n sì fọwọ́ sí, wọ́n sì ń wòran. Nígbà jẹ́ pé ní táwọn jẹ ni wọ́n jà fún. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Èdè wa, àṣà wa ló yọ síwájú ohun gbogbo. Èdè wa àti àṣà wa ló yọ síwájú ohun gbogbo tá a bá fẹ́ ṣe. Àwa gbé àṣà lásà, a gbé èdè lédè, a gbé lérí. Àwa yẹpẹrẹ àṣà tiwa, a yẹpẹrẹ èdè tiwa. A yẹpẹrẹ àṣà tiwa, a yẹpẹrẹ èdè tiwa. Èdè tiwa ò ní túmọ̀ sí wa. A lè sọ fáwọn ọmọ wa. A máa tijú káwọn ọmọ wa má bàa ṣe, kí wọ́n má sọ pé àlọ léèwé. Káwọn ọmọ wa má bàa ṣe sọ fún apá àlọ léèwé. Ọmọ mi yóò tún béèrè nǹkan pé dádì mi o, mọ́mì mi o, kí ni nǹkan báyìí lédè Yorùbá? Ìyá àti bàbá ò lè dáhùn. Wọ́n wá máa wá ìbò rẹ̀ fún lórí Google. Wọ́n máa wá èdè rẹ̀, wọ́n máa wá ìtumọ̀ rẹ̀ fún lórí Google. Sọ yóò rí bẹ́ẹ̀. Ṣé bí ìwọ ọ̀yà tó ń sọ Yorùbá, ṣé bí bọ́ ọba tiẹ̀ lọ skul Yorùbá, sáwọn àwọn tí wọ́n jẹ́ òbí tiẹ̀ tí wọ́n bá jẹ́ kí wọ́n gbọ́ Yorùbá tó lè mọ tí ń lọ́nu ayé lónìí, tó lè mọ tí ń lọ́nlẹ̀ Yorùbá. Ẹ̀yin òbí, àwa òbí, a ní iṣẹ́ tó ṣe, iṣẹ́ tó pọ̀ láti ṣe o. Àwa òbí, ẹ̀yin òbí, iṣẹ́ tó pọ̀ ń bọ̀ lọ́wọ́ wa o. Iṣẹ́ tó pọ̀ ó ń bẹ ní ọwọ́ wa. Mo fi wákàtí ọ̀wọ̀ mo fi bẹ̀ Ọlọ́run Olódùmarè kó gba ilẹ̀ Yorùbá fún wa o. Tọ́lọ́mbà tí Elédùmarè tó bá gba ilẹ̀ Yorùbá fún wa, ká padà sẹ́yìn tọ́ra àti sọnù. A ti sọnù o. Ìwà wa kà ń hù ní wákàtí ọ̀wọ̀ tá a wà. Ìwọ oníwà là ń hù o. Ìwà wa kà ń hù ọmọ Yorùbá. Wọ́n ní àgùntàn tó bá bájá rìn yóò jẹ̀gbẹ́. Àti bájá rìn o. Àgùntàn wa ti bájá rìn. Kì í sì ṣẹ̀bi wa. Ọ̀pọ̀lọpọ̀ nú ẹ̀ kì í ṣẹ̀bi wa. Àwọn olórí wa náà ládìlé lórí. Tó àwọn ní ń ṣàkóso ilẹ̀ Yorùbá. Àwọn tọ́lọ́ ń kó àkóso ilẹ̀ Yorùbá lé lọ́wọ́. Àwọn aládẹ̀bi ẹ̀rù o. Torí pé tí wọ́n bá pàṣẹ wípé èdè wa ló gbọ́dọ̀ jẹ́ àkọ́kọ́ nílẹ̀ Yorùbá láti ṣe, láti múlò, kò sí bá bẹ́ni tó yí padà. Ṣùgbọ́n gbọ́dọ̀ yẹ pé àwọn alákòóso wa nílẹ̀ Yorùbá, àwọn tí wọ́n jẹ́ àgbààgbà wa nílẹ̀ Yorùbá ni wọ́n fọwọ́ sí pé kí wọ́n mú èdè tiwa kúrò níléèwé. Ọgbọ́n àti sọ wá nù ni ká mọ̀ bá àmọ́ bí a ti wá. Torí wípé ẹ̀rí wípé tí ọmọ tó bá fẹ́ ṣe tí ọ̀dà táwọn òbí ẹ̀ bá gbé dání, tí wọ́n bá kì lórí kìlé bàbá ẹ̀, tí wọ́n bá kì lórí kìlé bàbá rẹ̀, ọmọ náà rọ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Tó bá ń bínú, tí wọ́n bá kì lórí kìlé bàbá ẹ̀, yóò rọ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Gbogbo eléyìí ni wọ́n fẹ́ ká mọ̀mọ́ tí wọ́n fi yọ́pò nú àṣà, tí wọ́n fi yọ́pò ní ìwé wa. Ọmọlúàbí tí ń pè wá nínú èdè wa, nínú àṣà wa ló ti jáde. Nígbà tí wọ́n bá ti wá gba àṣà àti èdè wa kúrò lọ́wọ́ wa, níbo lọmọlúàbí tó wà? Please, let WhatsApp àṣẹdé ni. Ẹ jẹ́ ká pa WhatsApp ká. Please. Lóòótọ́. Ọ̀rọ̀ gidi ni wọ́n sọ yìí. Lóòótọ́, ó dáa ká kàwé, ó sì dáa kọ́mọ ní ọgbọ́n lórí. Ṣùgbọ́n ẹ má jẹ́ aṣọ àṣà wa nù. Gbogbo tí wọ́n bá ń sọ lágbàáyé, a mọ̀ pé èdè ìbò ni wọ́n fi ń sọ. Ó dáa ká fáwọn ọmọ wa léèwé. Ṣùgbọ́n àṣà àti ìṣe tiwa, ẹ má jẹ́ àfọwọ́rọ́ sẹ́yìn. Ìwọ òbí, èmi òbí, ẹ̀yin òbí, ẹ jẹ́ bá àwọn ọmọ wa ṣèdè wa kó sì yé wọn, nítorí ọjọ́ iwájú ni o. Torí wọ́n béèrè pé níbo ló ti jáde wá,
níbo ìyá rẹ ti jáde wá, níbo bàbá rẹ ti jáde wá, tó wá kí èbò mọ́lẹ̀ tí ń ṣe èbò. Ẹ dákun o, ṣé ó lè fi èbò yẹn náà gbogbo tí wọ́n bí léèrè, káwọn tí wọ́n jẹ́ ọmọ ìdílé òun kí wọ́n sì mọ̀ pé dájúdájú o ọmọ ìdílé wa ni. Ṣùgbọ́n tó bá fi Yorùbá sọ̀rọ̀ tó ní èmi ni bàbá mi lẹni báyìí ní báyìí ní báyìí, wọ́n ti mọ ibi tó ti jáde wá. Wọ́n bùṣe sísí, wọ́n bùṣe tí wọ́n ní ọ̀làjú dé, àkọlà fáwọn ọmọ mọ́. Ọ̀kẹ́ ìlà táwọn ń kọ́ fáwọn ọmọ tí wọ́n ń kọ́ fún wa láyé jọ́hun, ó nítumọ̀, ó nítumọ̀, ó nítumọ̀. Ẹni tó bá bàjà, ẹni tó bu gọ̀m̀bọ́ lóríṣiríṣi báhùn, ó nítumọ̀, ó ní nǹkan kan tó mìíní. Identity tiwa nìyẹn. Identity tí wọ́n ń pè ní ìwé ìdánimọ̀. Gbogbo ẹni tó bá ti kọlà ó ti ní ìwé ìdánimọ̀ àkọ́kọ́. Ó ti ní ìwé ìdánimọ̀ àkọ́kọ́. Torí pé tí wọ́n bá ti rí, ẹ rí wípé tí ẹ bá wo àwùjọ wa, ẹni tí ó bá kọlà ń máa sá fún ìwà àbàjẹ́. Torí wípé ọ̀gán ni wọ́n ò mú, ọ̀gán ni wọ́n ò mọ ibi tó ti jáde. Bí wọ́n bá ti rí lẹ́ẹ̀kẹ́ ni ó ti mọ̀ pé ọmọlébi báyìí ni. Dọ́n a máa ń sá fún ìwàkiwà, wọ́n máa ń sá fún ìṣekúṣe, wọ́n máa ń sá fún pé kí ó kọ ìdílé tóun ti jáde, torí òun ti gbé kíni identity yẹn òun ti gbé wọ̀ bí ẹ̀wù. Nígbà tí wọ́n bá ti kọlà fún yàn, wọ́n wá yọ eléyìí kúrò nínú àṣà wa, wọ́n yọ eléyìí kúrò nínú ìṣe wa, wọ́n lójú ti là, gbogbo eléyìí ò ní mínì. Béèyàn bá kọlà ìfọmọ nísìn, tó bá ṣe mistake, wọ́n á fọ ọlọ́pàá mú o. Gbogbo eléyìí wọ́n fi ń pa àṣà wa rẹ́ ni o. Wọ́n fi ń pa àṣà wa rẹ́. Wọ́n fi ń pa àṣà wa rẹ́ ni, torí wípé ọmọ tó kọlà tẹ́ bá ti rí ẹni ọmọ yìí ọmọlébi báyìí ni, kò ní ṣèṣekúṣe, kò ní wùwàkiwà. Káti ẹ̀ pa pé bóyá tí àǹfààní kan bá yọ, tí wọ́n bá béèrè pé ta ni bàbá ẹ̀, tó bá ti gbé fọ́tò bàbá ẹ̀ jáde tí wọ́n rí làlẹ́ẹ̀kẹ́, wọ́n tún mọ̀ pé ọmọ lágbájá lélẹ̀. Gbogbo àǹfààní yẹn ni wọ́n yọ pò nínú èdè wa díẹ̀díẹ̀, ni wọ́n yọ pò nínú èdè wa díẹ̀díẹ̀. Ọ̀làjú ti dé. Ọ̀làjú tó wá dé lónìí, sáàrí ibi tó bá wa dé. Ọ̀làjú tó dé lónìí, sáàrí ti ń ṣe fún wa. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àní ń pọ́n. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ a sọ pé ń pọ́n. Èmi àti ìwọ tá a jẹ́ òbí, èmi àti ìwọ tá a jẹ́ bàbá lónìí, èmi àti ìwọ tá a jẹ́ ìyá lónìí, èwo ni àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọ̀tọ̀ lọ́nà tó dáa? Ǹjẹ́ lèmi àti ẹ lónìí sáà ń tọ́ ọmọ wa sọ́nà sọ dáa? Ìbéèrè ni o. Tó bá ti nà mọ́, tó bá nà mọ́ rẹ, láyé nígbà kan táwa bá ṣẹ̀ ní abúlé ibi táwa ń gbé, bàbá ni ó bá wa wí. Nígbà bá tún déwájú bàbá wa a lè sọ̀rọ̀ pé dáàdì lágbájá mọ̀ nà mí. Torí tí bàbá wa tó bá tún béèrè pé kí n lẹ ṣe o, táwa kẹjọ́ tá a rò, ìyá mi tún ní o. Gbogbo ẹ̀ torí kíni? Ṣebí torí ká lè bá a gbọ́n ni. Ṣebí torí ká lè bá a mọ̀ wàhù láwùjọ ni. Ṣebí torí ká lè bá a mọ̀ pé ẹni ẹlẹ́ni lè bá wa sọ̀rọ̀ ká gbọ́. Iná ní gbogbo ẹ̀. Ìwọ mọ́mọ ọlọ́mọ lónìí sí kó pé ó fẹ́ táyé ẹ̀ ṣe kó wá bá a sọ̀rọ̀, yóò ní so tìrìtì ẹ̀ tọ́ ni. Yóò ní so tìrìtì ẹ̀ tọ́. Ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí, ṣé o ti rí àwọn ọmọ ẹ̀ tọ́nu ilé? Tó sì jẹ́ wípé àǹfààní nínú kéèyàn máa gbọ́rọ̀, ń sọ bí èèyàn o, ń jó bí èèyàn o, ń dá ọjọ́ bí èèyàn o, tàbí èso bí èèyàn o. Tí wọ́n bá ti pè èèyàn sákèsí pé nǹkan báyìí o, ibi tó ń lọ yìí o, ọ̀nà ibi tó ń lọ yìí o, ìparun ni o, kò ní mú ìlọsíwájú fún ọ o. Ó yẹ kọ́ ọmọ náà lè jókòó kó rò pé ṣùgbọ́n ẹni tẹ́fùn mọ́ràn dà.
ẹ̀yin gan ti rí ṣe sí ẹ yóò wọ yín lẹ̀ ní ìsìn tí ó sì rí bẹ́ẹ̀ nígbà tí àwọn bàbá wa tí wọ́n ń tọ́ àwa. ọ̀rọ̀ mi ò ní jú báyìí lọ o torí wípé wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kagbọ́n àwọn bàbá náà sì tún pè wípé ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì tó bá nǹkan kan nú ẹ̀ tẹ́lẹ̀ ni o tí ó bá nǹkan kan nú ẹ̀ kò ní odidi kan tí ó dì ọmọ tó bá jáde nílé eré ni wọ́n bá sọ̀rọ̀ níta tí jókòó tí rò pé ẹ mọ̀mọ̀ jẹun ẹ mọ̀ tí ẹ̀ dùn náà bàbá tó bá mi sọ̀rọ̀ ọmọ tẹ̀gbẹ́ bàbá mi ìyá tó bá mi sọ̀rọ̀ ọmọ tẹ̀gbẹ́ ìyá mi. ọmọ Yorùbá Ọlọ́run fún wa sí Ọlọ́run ọba wa sí ilẹ̀ Yorùbá yóò gba òmìnira. àṣẹ. tá a bá gba ilẹ̀ Yorùbá iṣẹ́ pọ̀ fún wa láti ṣe o. tá a bá fẹ́ kí àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá tá a bá fẹ́ kó parun èdè wa àṣà wa la gbọ́dọ̀ fi gorí ohun gbogbo o. à ń kọ́ ọmọ lọ ilé kéwú ọmọ lọ ilé kéwú láàrin ọdún 8 sí 10 kò ní rí nǹkan kan fi ṣe eléyìí gangan àkọ́kọ́ wá solúsàn sí ilẹ̀ Yorùbá torí pé nísìn tó bá kọ́ṣẹ́ láàrin ọdún 10 kò tiẹ̀ lé tó bẹ́ẹ̀ àárín ọdún 3 wàá ti ṣe freedom tí wàá ti máa dára tí wàá ti máa bó tiẹ̀ tí lè máa dára ẹ bọ́ wàá ti mọ̀ pé o ti níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n kí àwọn ọmọ wa ó lè bá àyàyàkúyà ọmọ wa kí wọ́n lè bá máa mú kú mu káàkiri gbogbo tó yẹ kí àwọn tí wọ́n jẹ́ olórí wa kí wọ́n ó pèsè fáwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè bá àríṣẹ́ ṣe tí wọ́n bá kọ́ṣẹ́ kí wọ́n lè bá àríṣẹ́ ṣe tí wọ́n bá kàwé kí wọ́n lè bá àríṣẹ́ ṣe gbogbo ẹ̀ làwọn gọ́fúmẹ̀ntì wa jókòó lé o tí wọ́n rìn dì mọ́ o gbogbo ẹ̀ ní jókòó lé tí wọ́n rìn dì mọ́ gbogbo ẹ̀ ní jókòó lé tí wọ́n rìn dì mọ́ àfi kí wọ́n kó àwọn ọmọ wọn kí wọ́n kó wọn lọ lú èbù kí wọ́n máa lọ skul bẹ́ẹ̀ àwọn tí wọ́n jáde nílẹ̀ Yorùbá ẹ wá wọ́pọ̀lọpọ̀ ọmọ lónìí tó yẹ pé nígbà tí ó bá sú òbí yóò máa sọ fún pé ṣé ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ń ta ni ìgbà tí òbí bá ti ń sọ fún pé sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń ṣe ń ta ni ẹ dákun kí ló túmọ̀ fún o kọ́mọ náà lọ síwáwù ló túmọ̀ fún sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ bí wọ́n ṣe ń ṣe ń ta ni àbí nígbà tí mo bọ́ títí tó fi kàwé tán o tún wáṣẹ́ òrìṣẹ́ sóòrí táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe ń ta ni ìyá òun ti fi gbólóhùn ti ọmọ ǹdáta pé kọ́ lọ wù àtọ̀ bá wù kọ́ lọ ṣe ń tọ́ bá wù bó so lè ní kọ́ lọ jà bó ṣe yahoo ní kọ́ lọ ṣe kó sì mú wá fóun. òbí gangan ò sí fún ọmọ nísìn láti máa fi lọ́kàn balẹ̀ pé yọ̀ọ̀dà a fẹ́ jẹun ọmọ nígbà tó bá wá tọ́mọ wá lọ ṣèṣe kúṣe ń ta tọ́ lọ gbé tí ó yẹ kó gbé nìyọ́ ṣẹ̀ṣẹ̀ á mọ̀ pé òun wọ wàhálà ẹlẹ́ẹ̀kejì torí pé kò ní wọ ọmọ ìràn kó kú òun ọmọ sáré kiri bọ́ bá sì jẹ́ pé ìjọba náà ló mú tó bá jẹ́ pé ọwọ́ ìjọba náà ló tẹ̀ òun gan ni ó dààmú pọ̀ torí pé ẹni tí wọ́n fi sí àtìmọ́lé òun sùn jí o ṣùgbọ́n ẹ̀yà tí ń bẹ́nu ilé kò ní lè sùn kò ní lè wo. ẹ̀yin òbí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe o mo sọ yìí mo dúró o mo kí gbogbo ilé o. so tó bá yẹ ká tó sọ sí ń bẹ̀ a tún máa sọ sí ní orí ẹ jẹ́ kí apá WhatsApp please ọ̀rọ̀ tí Mudiru Morikas sọ yẹn ó béèrè question àdẹ̀tí rẹ̀ anybody nínú wọn kó dá lóhùn. Boko Haram àwọn bandits wà tí wọ́n máa lọ gba owó fún wọn tí wọ́n bẹ̀rù àfà náà. ẹ jẹ́ ká lọ mú sáà. àfà wo ni ó mọ ibi táwọn bandits wà tó mọ ibi tí wọ́n wà tí wọ́n pẹ̀lú wọn negotiate lórí kíni. ọmọ bí tí Boko Haram wà ìwọ ló mọ bí tán wà ìwọ ló mọ pé wọ́n ní ìdí owó kan fún wọn lówó ìwọ àfà wo làfà ọ̀hún
àárẹ̀tì ìjọba tó bá máa ipá àwọn serious pẹ̀lú security tó bá máa ipá àwọn serious pẹ̀lú security tó máa fojú wo ẹnìkan tó bá sì fojú fò tó bá sì ojú ṣáájú bó tilẹ̀ òkú mọ́ báyẹ̀ pé àfáà ni bí láwà ní ẹ̀kọ́ gùn dé gbogbo ọgbẹ́ ní kí ògùn ẹ̀kọ́ máa wólẹ̀ báyìí èyí tí ìsìlámù fẹ́ kan ṣe ní pé àdáálá so àdáálá social justice àdáálá tó ní ìṣìmáyà ó gbọ́dọ̀ wà. Ǹjẹ́ gbọ́kàn tí Mudiru Markaz sọ àlàdáyá èdè Saudi ni ò kìí ṣèdè Ọlọ́run o. Hello àlàdáyá tó sọ kìí ṣèdè Elédùmarè kìí ṣe èdè Ọlọ́run àlàdáyá èdè Saudi. Mudiru Markaz kò lọ ọ̀dọ̀ Ọlọ́run rí kò mọ èdè tí Ọlọ́run Elédùmarè ń sọ. Àlàdáyá èdè Saudi ni ǹjẹ́ ìwọ kí ni wọ́n ní ìdí ẹ̀ fún? Kẹ́lì kọ́kọ́ ṣèdè Saudi kọ́kọ́ wá máa tú fún ẹ kí ló fẹ́ fi ṣe? Mò ń béèrè ní gbé ọpọlọ ẹ sọ̀kalẹ̀ kò sún tó fẹ́ fi ṣe. Ó tẹ́ lọ ó sì mú ọpọlọ wá tó bá jẹ́ pé ọmọ Òṣogbo ni ẹ́ kí wọ́n máa kọ́ ẹ ní èdè Òṣogbo, tó bá jẹ́ ọmọ Ìjẹ̀bú ni ẹ́ kí wọ́n máa kọ́ ẹ ní èdè Ìjẹ̀bú, tó bá jẹ́ ọmọ Èkìtì ni ẹ́ kí wọ́n máa kọ́ ẹ ní èdè Èkìtì. Ẹ lè rí ọmọ Saudi èdè Saudi ló ń sọ kìí ṣèdè Ọlọ́run Elédùmarè kò dé ń ṣèdè tẹ́ máa fi bá Ọlọ́run Elédùmarè sọ̀rọ̀ nìyẹn. Kò ń ṣe èdè tẹ́ máa fi bá Ọlọ́run Elédùmarè sọ̀rọ̀ nìyẹn. Irọ́ ni èdè Saudi ló ń sọ. Saudi ò dẹ̀ lè ever ṣe kí ni? Saudi ò lè ever kọ́ ọmọ rẹ̀ ní èdè ilẹ̀ Yorùbá. Mo fẹ́ bi ẹ́ léèrè tí ó bá jẹ́ pé èdè Saudi ni wọ́n ń sọ fún ẹ táwọn àfáà manipulate yín tán scam brain yín tán scam ọpọlọ yín pé òun lẹ máa fi bá Ọlọ́run Elédùmarè sọ̀rọ̀. Kí ló dé tí gbogbo London ò máa ṣèdè Saudi? Kí ló dé tí àwọn London gbogbo òyìnbó London ò máa kọ́ ọmọ wọn ní èdè Saudi? Kí ló dé tí òyìnbó Amẹ́ríkà ò máa kọ́ ọmọ wọn ní èdè Saudi? Canada gbogbo wọn kí ló dé tí wọ́n máa kọ́ ọmọ wọn ní èdè Saudi? Òyìnbó ò mọ ọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè ń lọ. Gbogbo eléèrè ni kó jí lójú oorun ẹ. Ṣé òyìnbó ò mọ ọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè ń lọ? Tán bá níta ló súnmọ́ Ọlọ́run Elédùmarè jù àwa máa ń sọ wípé òyìnbó ni, nítorí pé gbogbo iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe iṣẹ́ àrà mẹ́rìírí. Ìjọ kí ló dé tí òyìnbó máa ṣèdè Saudi kó máa túmọ̀ ẹ̀ tó bá ń ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe? Òyìnbó tó ṣe mọ́tò tó ṣe plane kí ló dé tí ò máa tú pé ọ̀pọ̀lọpọ̀ èdè yìí ni ẹ gbúdọ̀ mọ̀ o? Ibo lẹ ti gbọ́ rí kó òyìnbó máa sọ wípé ẹ gbúdọ̀ gbọ́ èdè Saudi kẹ́ tó ṣe nǹkan kan? Kí ló dé tí wọ́n máa kọ́ ọmọ wọn ní school ṣáwọn ò fẹ́ lọ ìjọba ọ̀run ni? Tẹ́jẹ́ sọ wípé èdè Saudi lẹ máa fi wọ ìjọba ọ̀run. Kí ló dé táwọn òyìnbó máa kọ́ ọmọ tiwọn ṣáwọn ò fẹ́ lọ ìjọba ọ̀run ni? Ṣé wọ́n ní ìjọba ọ̀run wọn gbọ́dọ̀ lọ́bẹ̀? Ibi tó wà ti rí pé baba scam lélẹ́yìí ọ̀gbà. Ó wù ẹ́ tó fẹ́ lọ kéde ìlú onílùú ni ìlú ó kéde òyìnbó torí pé ó wò pé tó bá kéde òyìnbó òun ló fi ń kọ́ ní school English. Bí English ṣe rí náà ni èdè Saudi ṣe rí. Èdè Saudi èdè tí wọ́n nìyẹn English èdè òyìnbó. Èdè òyìnbó táwọn à ń kọ́ wúlò fún wa. A lè fi bóyìnbó sọ̀rọ̀, a lè fi communicate pẹ̀lú another ìlú míì. Ntí èdè rẹ̀ wà fún nìyẹn. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ kéde Saudi, bóyá o fẹ́ lọ sílẹ̀ Saudi, àbó fẹ́ fọmọ Saudi, wàá lọ kéde wọn kìí ṣe pé dandan o gbúdọ̀ bímọ ẹ ìwọ mùsùlùmí o gbúdọ̀ lọ fọmọ ẹ sílẹ̀ kéwú. Ṣé Saudi lọmọ ẹ ti fẹ́ lọ máa ṣiṣẹ́ ni? Ìwọ tó bá jẹ́ pé Saudi lọmọ ẹ ti fẹ́ lọ máa ṣiṣẹ́ nìkan, ọmọ yìí o Saudi mo fẹ́ kó máa lọ tó bá ti dàgbà, o lè fọmọ ẹ sílẹ̀ kéwú so a lè máa bá wọn sọ̀rọ̀. A lè máa lo èdè yẹn láti bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ kìí ṣe èdè Ọlọ́run Elédùmarè. Àgbà scam ni. Kò ń ṣe èdè Ọlọ́run Elédùmarè. Tó bá yẹ pé ọmọ ẹ fẹ́ lọ ṣe tíṣà ní Saudi sìn, o lè fọmọ ẹ sílé kéwú pé a máa mọ̀ díẹ̀díẹ̀ tó bá ti débẹ̀ kò
kò ní ní lára láti tètè gbọ́ ohun tó ń sọ. Tó bá yẹ pé Saudi lọ́mọ ẹ ti fẹ́ lọ sí school, ẹ bá mi pa WhatsApp please, mo bẹ̀ wá. Ẹ pa WhatsApp F1444. Tó bá jẹ́ pé ibẹ̀ yẹn lọ́mọ ẹ ti fẹ́ lọ sí school, o lè fọmọ ẹ sílé kéwú pé ìkéso tó bá débẹ̀ o á lè tètè yé. Òyìnbó tí à ń lọ English tá à ń kọ́ àwọn ọmọ wa, ṣebí torí pé tá bá dé ìlú òyìnbó àbí tá bá fẹ́ bá ẹ̀yà míì sọ̀rọ̀ ká lè sọ èdè òyìnbó sí ni. Kí ni ìdí, kí ni reason tí wọ́n fi fọmọ ẹ sílé kéwú? Àwọn àáfàá Boko Haram Fúlàní yìí wọ́n scam yín wípé èèyàn tí ọmọ yín bá ti ń ka kéwú tẹ́ bá ti wà nínú sàréè, ìyà ò ní jẹ yín tó bá ti gbé Quran dání tó bá ti ń kà. No, bẹ́ẹ̀ ni pé èèyàn gbé dictionary dání ni o. Dictionary, hello, dictionary Mẹ́kà ni o. Bí òyìnbó ṣe ní dictionary náà ni àwọn náà ṣe ní dictionary tiwọn. Dictionary ni o. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo òyìnbó, gbogbo London, America, gbogbo wọn ni ó mọ̀ ká o. Tọ́n bá ní ta ló kọ́kọ́ fẹ́ wọ̀run lójú títì ẹ ta ló ṣe ìwọ ṣiṣẹ́ ẹ jẹ́ ká jọ ṣe mathematics fún ara wa. Ṣé ìwọ níṣẹ́ rẹ̀ kan lọ́wọ́ tí wọ́n mọ̀ pé o lè fi súnmọ́ Ọlọ́run Elédùmarè, ẹ jẹ́ ká jọ bira wa léèrè. Àbí ìjọba Nàìjíríà níṣẹ́ rẹ̀ kankan lọ́wọ́ tó fi súnmọ́ Elédùmarè, mo béèrè. Ṣé ìwọ tó jẹ́ pé ibi ló ń wò, ibi ló ń rorò mí bó ṣe ń wò mí? Ṣé ìwọ tó jẹ́ pé inú rẹ̀ ò dáa sí mi? Ṣé ìwọ tó jẹ́ pé ò mọ̀ mí rí, ó dẹ̀ ń kórìíra mi, ò mọ̀ mí rí, ó rí pé mò ń sọ̀rọ̀ lójoojúmọ́ aládẹ̀ ní ẹ́? Òyìnbó tí èèyàn bá ń ṣẹ̀kánlẹ̀ gbé òyìnbó inú wọn máa ń dùn ni. Wọ́n ní put more effort. Yes, you can do it, you can make it. Yes, you are trying. Mi ìrẹ́ni tó máa sọ bẹ́ẹ̀ fọmọ Yorùbá o. Pé you can do it, you can do it. Try it again, you can do it. Tó bá tẹ̀ ṣe error, wọ́n ní try it again. Òyìnbó máa ní try it again. Yes, you try. Sorry fọmọ. Sorry fọmọ yín kí ọmọ lọ́mọ ṣubú. Ẹni tẹ́ rí pé ó ń ṣe nǹkan rẹ̀ ń wu gbogbo àgbáyé kó ṣubú. Inú yín ò dá sọ́mọ làkejì yín. Inú òyìnbó rí bẹ́ẹ̀ o. Inú tó òyìnbó ní tó ń rò, ọpọlọ tó wà lórí òyìnbó, ohun tó ń wà lórí ẹ̀ tó ń rò lójoojúmọ́ ni báwo làwọn ṣe fẹ́ máa mú ìkan ọ̀tun. New year, new system. New year, new system. 2000 la fẹ́ lọ mú báyìí, 2026. Àwọn tún máa ṣe new model, mọ́tò, 2026 car. 2026 gbogbo nǹkan tèmọ́ iná, tèmọ́ globe, tèmọ́ bàtà, tèmọ́ aṣọ, new model, new year, new thing. Kí ni wọ́n fọpọlọ tí ẹ ń rò kó bí ọmọ làkejì ẹ wó? Kó páyín wọn kó sun wọn jẹ. Ntú wọ́n fọpọlọ orí tí ẹ ń rò lójoojúmọ́ ayé tí ẹ nìyẹn. Ta ló wá súnmọ́? Tọ́mọ́tẹ̀ ní Ọlọ́run wà ń bì kan. Ta ló ń rò tó ṣiṣẹ́ rẹ̀ tó súnmọ́ bí kò ṣe òyìnbó? Kí ló wá dé tí òyìnbó máa sọ pé kéwú ni kẹ́ máa kà tẹ́ máa fi débi tẹ́ ń lọ kíákíá? Yára ẹ ní break ó yára ẹ lọ́pọlọ. Àgbà scam leléyìí. Number 1 nìyẹn. Àwọn mùsùlùmí tó ń dẹ̀ wá ń ṣe nǹkan wọn. Okay, Muslim ti wà. Àmọ́ àwọn kan tún wá ní gúrùpù tó jẹ́ pé ìgbìmọ̀ Boko Haram Muslim group ni wọ́n. Hello, kí ni mo pè ìgbìmọ̀ Boko Haram Muslim group? Agenda Ismail-Fodio láti pàlúrun, láti gbalẹ̀ gbági oko. Iṣẹ́ tó ń gbé lọ́wọ́ nìyẹn. Mùsùlùmí Fúlàní Boko Haram, iṣẹ́ tó ń gbé lọ́wọ́ nìyẹn. Ẹ rí bí mo ṣe pé Mùsùlùmí Fúlàní Boko Haram. Orúkọ mẹ́ta tó ń jẹ́ nìyẹn, wọn ní nǹkan mi. Agenda Satan of Sokoto ni láti gba gbogbo ìlú ni. Ẹ ti rí ẹ̀yin Satan Sokoto rí? Ìwọ tó bá rí ẹ̀yin ẹ̀rí sọ pé mo rí rí. Ìwọ tó bá rí ẹnu Satan Sokoto rí sọ pé mo rí ẹnu ẹ̀ rí. Láti máa ṣiṣẹ́ burúkú. Earpiece ń bẹ létí ẹ̀ bó ṣe gbé aṣọ olórí burúkú márùn tó gbé mẹ́nu. Earpiece ń bẹ létí ẹ̀ tó fi ń communicate pẹ̀lú àwọn oníṣẹ́ ibi tó fi ń wọlẹ̀
ibi tí ó lọ tó fi ń wo ibi tí ó gbẹ́sẹ̀ sí iṣẹ́ ibi tó wálé ayé ẹ̀ wá ṣe bàbá rẹ̀ ló fi jọ Usman Fodio bàbá rẹ̀ ló fi jọ o àwọn Boko Haram yìí wọ́n tó ń wò ní tó bá wò pé queen ṣé Boko Haram ò dà ẹ́ láàmú nílẹ̀ Oòduà ni ṣé Boko Haram ò dà wá láàmú ni mò ń béèrè ní o ṣé Fúlàní di Boko Haram Fúlàní di Boko Haram Muslim ṣé wọn dà yín láàmú ni ṣé Fúlàní Boko Haram di Muslim ṣé wọn dà yín láàmú ni mo béèrè ọjọ́ wo ló ti lọ sóko ọjọ́ wo ló ti lọ sódò ọjọ́ wo lẹ ti lọ sóko ọjọ́ wo lẹ ti lọ sódò ọ̀gbalẹ̀ gbági oko ni wọ́n o wọ́n á gbalẹ̀ wọ́n á gbalẹ̀ wọ́n á gbági oko iṣẹ́ tó ń gbé lọ́wọ́ nìyẹn tẹ́ bá dẹ̀ rí wọn wọ́n á ní sàlámà lékún wọ́n á ní muslim wọ́n ń ṣe muslim o àwọn original muslim ni wọ́n kírun wọn tí wọ́n lọ ṣẹbọ ni wọ́n kírun wọn ni wọ́n ń ṣe eégún ni wọ́n kírun wọn ni wọ́n ń ṣòro lé baba ńlá baba wọn original muslim nìyẹn àwọn èyí ṣe mùsùlùmí di Boko Haram àṣẹ mọ yàtọ̀ ní hello àṣẹṣẹ mọ yàtọ̀ ní tẹ́ bá ní kílẹ̀ ọmọ yìí sọ màá tún padà pè yín ṣàkíyèsí èmi máa ń sọ̀rọ̀ tó máa ń gbẹ̀rí jáde tí ẹ bá rántí ìgbà tí wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí wá sílẹ̀ Oòduà sílẹ̀ Yorùbá sílẹ̀ Káàárọ̀ Oòjíire kí ni wọ́n sọ fún wa náà nígbà náà ẹ̀sìn ò ní kí a má ṣòro lé baba wa nígbà tá à ń sọ yìí wàá lọ kírun tó bá dé ẹ bá rí babaláwo mi á lọ kírun á padà sílé babaláwo ẹ máa rí pásítọ̀ ẹ máa kúrò ní ṣọ́ọ̀ṣì ilé eléégún lẹ máa lọ ẹ máa lọ máa tẹ̀lé eégún kiri ni bẹ́ẹ̀ ni tẹ bá ti kúrò ní ṣọ́ọ̀ṣì báyìí ẹ̀yin eléégún lẹ máa wà tẹ bá ti ráwọn pé eléégún ti jáde lọ́jọ́ Sunday eléégún lẹ mọ̀ tẹ̀lé àwọn bàbá wo ò lé wa jáde o àwọn mọ̀mọ́ wa èyí sọ pé ká padà o àjọ ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ni o ẹni tó gbégún yẹn ìkan lára àwọn ọmọ ìjọ ni wọ́n ní ẹ̀sìn òní ká má ṣòro lé bàbá wa ń tà ń ṣe nìyẹn o àmọ́ nígbà tí àwọn Muslim Fúlàní Boko Haram dé wọ́n ní ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ pé tó bá fẹ́ jọ̀ṣàká kó jọ̀ṣàká pé eégún tó ń gbé yẹn ó lágbára kò lè gbà ẹ́ òrìṣà lé bàbá rẹ tó ń bọ̀ yẹn ó lágbára kò mà lè gbà ẹ́ ìgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ wípé ó lójú kò ríran ó lẹ́nu kò lè fi sọ̀rọ̀ ó lọ́wọ́ kò lè fi gbani ó lẹ́sẹ̀ kò lè fi rìn ìgbà yẹn náà bẹ̀rẹ̀ sí ya onígbà tí àlàbọ̀rùn wọn ti dèwù ẹ bá mi power tap kí ọ̀rọ̀ jáde kí àṣẹ máa tẹ̀lé ẹ bá mi power tap kí ọ̀rọ̀ máa jáde kí àṣẹ máa tẹ̀lé ìgbà yìí ni wọ́n ṣe kí ni wọ́n sọ wípé ìwọ ò lè ṣòro lé bàbá rẹ ìwọ ò lè máa sin Ọlọ́run pẹ̀lú mámónì náà bẹ̀rẹ̀ sí mú òǹyà ni wọ́n bẹ̀rẹ̀ sí yà á láìmọ̀ wípé ọmọ sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ìwọ ọmọ túbi tíran náà tí wọ́n ti manipulate yẹ ó lọ gbé aṣọ eégún bàbá rẹ ó lọ jó níná ó lọ gbá aṣọ eégún lé bàbá rẹ ó lọ rì mọ́lẹ̀ ìmí tí ò ṣe ń jó ó lọ rì mọ́lẹ̀ ìmí tí ò ṣe ń rì mọ́lẹ̀ ó lọ jù sómi gbogbo ẹ mú oògùn ẹ gbogbo ìwé oògùn bàbá yín ẹ lọ kó gùdànù àwọn mùsùlùmí Fúlàní Boko Haram nígbà tó ń dé divide and rule tó ń gbé dé wọ́n ní kó kẹ̀yìn sí bàbá ẹ kó kọjú sáwọn hello wọ́n ní kó kẹ̀yìn sí bàbá ẹ kó kọjú sáwọn pé bàbá ẹlẹ́bọ ni má bá bàbá ẹlẹ́bọ jẹun tó bá ti ń jẹun ẹlẹ́bọ ni ẹ́ bó bá ti ń momi ẹlẹ́bọ ni ẹ́ bó bá ti ń bẹ́lẹ́bọ sọ̀rọ̀ ẹlẹ́bọ ni ẹ́ wọ́n jẹ́ kó kẹ̀yìn sí ìran rẹ̀ àwọn tó dé sọ wípé olójú kò lè fi gbani ẹni kan pe Ṣàngó bí Ṣàngó ò ní dáhùn mo bẹ̀rẹ̀ ní o àwọn mùsùlùmí Fúlàní Boko Haram tá à ń sọ̀rọ̀ nípa èyí wọ́n sọ pé kí ni wọ́n ní kó pe Ṣàngó wọ́n ní òrìṣà lé bàbá rẹ tó lójú tí ò lè fi ríran ẹni tó bá bí wọn dá ẹni kan bú Ṣàngó ẹni kan ní kí Ògún pa wọ́n tọmọtọmọ ẹni kan kúkú Ògún ẹ sọ bẹ́ẹ̀
ẹni kan sọ bẹ́ẹ̀ tán bá yẹ pé ìkan bàbá ńlá bàbá rẹ̀ yẹn tán ní kó lójú kò lè fi ríran ó lọ́wọ́ kò lè fi gbani ó lẹ́nu kò lè fi sọ̀rọ̀ ẹni kan ìwọ gangan ṣe bí àáfàá ni ẹ sọ wípé kò gún pa ẹ́ tọmọtọmọ ó ti tán sọ ní kó sọ bẹ́ẹ̀ kò ní lè sọ bẹ́ẹ̀ o kò ní lè sọ bẹ́ẹ̀ o Ògún tán ní lójú kò lè fi ríran nìyẹn o kò ní lè sọ bẹ́ẹ̀ o àwọn Fúlàní Boko Haram mi ni wọ́n gbéṣẹ́ burúkú dé divide and rule agenda bàbá wọn olórí burúkú Usman Fodio bàbá wọn olórí burúkú Satan Sokoto divide and rule wọ́n ní kò kẹ̀yìn sí bàbá ẹ kò kọjú sáwọn wọ́n ní bàbá ẹ lẹ́bọ ni ìyá ẹ lẹ́bọ ni èèyàn ń bẹ́lẹ́bọ jẹun èèyàn ń bẹ́lẹ́bọ sùn èèyàn ń bẹ́lẹ́bọ jí tó dẹ̀ jẹ́ pé màá bí mission wọn náà ni pé ọ̀gbalẹ̀ gbági oko ni wọ́n ọ̀gbalẹ̀ gbági oko ni wọ́n jogún ni wọ́n kí wọ́n gbalé kí wọ́n gbọ̀nà nítorí àìmọ̀kànmọ̀kàn wa àwa náà tẹ̀lé wọn fake muslim ni wọ́n o wọ́n ṣe mùsùlùmí hello tẹ́ bá ti rí ẹni tó gbé agenda Usman Fodio àbí tó ń wọ́ṣìpù tó ní kí ni Satan Sokoto sọ ní Sokoto hello wọ́n ń ṣe muslim o fake muslim àwọn ni wọ́n pè ní Fúlàní Boko Haram muslim wọ́n ní gúrùpù ní o gúrùpù ni wọ́n o àwọn ni wọ́n pè ní Satan àwọn muslim yìí ẹ jẹ́ kí n kọ orúkọ wọn sílẹ̀ mi tiẹ̀ ní bẹ̀rù kò sí ìwé kankan bí ẹ jẹ́ kí n ṣe recording yẹn torí báwọn tó ní ilé ayé ṣe gbé sí mi lẹ́nu náà ni mo ṣe ń pè jáde ẹ jẹ́ n ṣe recording yẹn tí mo sọ so màá lè rántí mo ń bọ̀ tó tọ́ bá dé kí padà sọ ní ìsìn mo lè má rántí mọ́ so ẹ jẹ́ kí n ṣe recording ohùn mi sílẹ̀ so àwọn kí ni mo porúkọ wọn àwọn muslim tá à ń sọ̀rọ̀ ń pa wọn yìí àwọn ni wọ́n pè ní Fúlàní Boko Haram muslim tẹ́ bá ti ń gbọ́ pé kí ni Satan Sokoto sọ àwọn ní leader àwọn dẹ̀ ní Satan of Sokoto leader àwọn Fúlàní Boko Haram muslim bàbá àwọn grandpa wọn ní Usman Fodio tó kúkú oró tó kúkú ẹ̀sìn bàbá wọn nìyẹn ọmọ wọn ní ọmọ ẹ̀ wá ní ẹ̀kọ́ bí ọmọ ẹ̀ ní Satan Sokoto ìjẹ́ rẹ́nu ẹ̀ rí oníṣẹ́ ibi ẹ̀ rẹ́nu ẹnuṣẹ́ ibi gbọ́dọ̀ rẹ́nu oníṣẹ́ ibi akọ́fà ojú ẹ wo bí àwọn ọmọ bokoboko náà ṣe múra ẹ wo àwọn ọmọ Fúlàní Boko Haram ẹ wo bí àwọn ọmọ ẹ ṣe múra wọn kọ́fà ẹnu wọn wọ́n á fẹ́ yọjú sílẹ̀ wọ́n á mú kinní yẹn wọ́n á sùn débi ojú àwọn ìkà ìkà of Africa ìgbọ̀nlọ ẹ bá mi bá wa dáàbò ẹ bá mi bá wa dáàbò kó lọ bá kó wọ ìgboro ayé lọ tẹ́ bá ti rẹ́nu oníṣẹ́ ibi ẹ wo àwọn Boko Haram bó ṣe máa gbé àwòrán Boko Haram sì máa gbé Satan Sokoto sẹ́gbẹ̀ẹ́ ẹ máa rí bó ṣe rí bákan náà ni bákan ni wọ́n ṣe é múra Satan Sokoto ibi tó bòrè ó rọra fẹ̀yìn ojú ẹ̀ kínkínní sílẹ̀ agbára lè fi lè rí ẹ rí etí ẹ̀ ń bí ẹ mọ̀ bóyá elétí ẹ̀bẹ́ elétí kálákolo ni ẹ mọ̀ ẹ rẹ́nu ẹ̀ bí bóyá ọkọ yọ lókèrè yín la kọ́kọ́ rí ẹ mọ̀ ìjà ẹ mọ̀ mo bèrè lọ́wọ́ yín ni o bí Satan Sokoto bá yọ àkísà orí burúkú tó wé mọ́rí tó bá yọ sílẹ̀ bó bá bọ̀ ẹ́ lọ́wọ́ ǹjọ́ mọ̀ pé òun ni mo bi ẹ́ léèrè iṣẹ́ àwọn oníṣẹ́ ibi nìyẹn gúrùpù àwọn Fúlàní Boko Haram muslim gáǹgì wọn ni òun gangan ni bàbá wọn ẹ lọ wọ àwọn Boko Haram ọjọ́ lẹ rí ọjọ́ tó máa sọ̀rọ̀ ẹ wo ohun tó sọ torí ẹlòmíì máa sọ wípé ẹjẹ́ ń gbé jáde kẹgbọ́n tó wí níbí
o re nbi kẹgbọn tó sọ nbi photo yẹn dà o ẹ bá mi power tap kó lọ fact tí ó wọ ìgboro ayé lọ ìjẹ́rí tó wí you fight Almighty Allah when you fight Boko Haram ìjẹ́gbọ́n tó sọ kè wá ń ṣe Allah tẹ̀yìn pé o táwọn mùsùlùmí kan pé o Allah bàbá rẹ̀ Usman Fodio ló sọ o hello Allah bàbá rẹ̀ Usman Fodio ló sọ o Allah bàbá rẹ̀ Usman Fodio o ló sọ so category by category ni tẹ́ bá wo mùsùlùmí mi tẹ́ bá ní kó pa adìyẹ lásán kò lè mú adìyẹ kó fi ọ̀bẹ sí lọ́rùn adìyẹ ni mo sọ yẹ kú lásán muslim mi ò lè pa ìyẹn ni àwọn original muslim ṣé wá rí àwọn Boko Haram muslim Fulani bàbá wọn gangan lélẹ̀ tẹ́ ń wò yìí o bàbá wọn lẹ́ ń wò àti Gumi ìyẹn lọ́mọ ọmọ eléyìí ni àkọ́bí ọmọ ni Gumi bàbá wọn grandpa wọn ni Usman Fodio so ó la fi ń júwe ẹ lọ wò bí àwọn boko ṣe ń múra same like tani like Satan Sokoto màá lọ gbé àwòrán Satan Sokoto màá gbé àwọn Boko Haram sílẹ̀gbẹ̀ẹ́ àti Gumi kẹwàá rí pé ìjọ yàtọ̀ àbí kò yàtọ̀ bákan náà ni gbogbo wọn ṣe rí ìjọ rẹ̀ ní hello ìjọ rẹ̀ ní ṣé ti rí ohun tó kọ ẹ̀rí máa jẹ́ mi nìṣó nìyẹn o ẹ̀rí máa jẹ́ mi nìṣó nìyẹn o ìjọ yẹ ǹjẹ́ tó bá jẹ́ pé kìí ṣe àwọn ọmọ rẹ̀ ìjọ máa kọrú nǹkan báyìí ẹ wá wo ti Gumi náà kẹgbọn ohun tí Gumi sọ tá bá ti ń sọ̀rọ̀ ẹ̀rí rèé ìwọ rèé èmi rèé ni ṣé ti rí ohun tí Gumi sọ ẹni tẹ́ ń wò yìí ni ọmọ èyí náà wo ohun tó kọ nípa àwọn boko ẹ̀yin àwọn Fúlàní Boko Haram ìyẹn náà pè ní àwọn Fúlàní Boko Haram bàbá wọn ni mo fi wọ̀nyí yẹn bàbá àwọn Fúlàní Boko Haram àwọn bàbá wọn ni mo fi àwòrán wọn hàn yín yẹn iṣẹ́ ẹbí náà wálé ayé wá ṣe o wọ́n ṣe muslim o wọ́n kì í ṣe muslim o ọ̀gbalẹ̀ gbági oko lórúkọ wọn o hello ìwọ tí Satan Sokoto bá sọ pé tó bá kírun lẹ́yìn Satan Sokoto ikú pa ẹ́ gbogbo àwọn tó kírun ẹ lọ wo àwọn tó kírun lẹ́yìn Gumi tó jẹ́ Fúlàní tó jẹ́ ọmọ Fúlàní Boko Haram muslim ṣé muslim gbogbo wọn ṣe muslim o wọ́n fojú pamọ́ sábẹ́ muslim ni o wọ́n disguise like muslim ni o wọ́n ṣe muslim o Fúlàní Boko Haram muslim ni àwọn wọ́n máa ní mùsùlùmí làwọn ṣe bí mo ṣe pé mẹ́ta lọ́kan ni wọ́n Fúlàní dẹ̀ ni wọ́n Boko Haram dẹ̀ tún ni wọ́n hello Fúlàní ni wọ́n number 1 Boko Haram ni wọ́n muslim ni wọ́n so Muslim Boko Haram Fulanis orúkọ wọn nìyẹn Muslim Boko Haram Fulanis Muslim Boko Haram Fulanis so àwọn Fúlàní yìí orúkọ wọn ni mo pè tán yẹn àpètán orúkọ wọn nìyẹn Muslim Boko Haram Fulanis àwọn ni wọ́n dá lérú tí wọ́n dọ̀nà rú o ṣé ti rí ohun tó kọ nìyẹn o ẹ bá mi power tap please ṣé ti rí ohun tó kọ ẹ̀gbọ́n rẹ̀ rèé ẹ wo ohun tẹ́gbọ́n rẹ̀ náà kọ ohun tẹ́gbọ́n rẹ̀ ẹ wo ohun tẹ́gbọ́n rẹ̀ náà kọ ṣé ti rí ohun tẹ́gbọ́n rẹ̀ kọ ṣé ti rí ohun tẹ́gbọ́n rẹ̀ kọ ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn ṣé ti rí ẹ̀gbọ́n rẹ̀ nìyẹn àbúrò rẹ̀ ni mo fi wọ̀nyí yẹn àbúrò rẹ̀ ń tá àbúrò rẹ̀ kọ rèé àbúrò rẹ̀ ń tó kọ rèé tẹ́tírú tó kọ àwọn ni wọ́n pè ní Fúlàní Boko Haram Muslim so ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá
ẹ̀yin àgbà náà lẹ lọ lẹ bọ̀ wọ́n ní ẹnìkan ló parí ládò tán ní gbogbo àdó ló parí hello ẹnìkan ló ṣe kí ni ẹnìkan ló parí ládò tí wọ́n ní gbogbo àdó ló parí kò ń ṣe gbogbo àwọn mùsùlùmí ní Boko Haram o kò ń ṣe gbogbo mùsùlùmí ní Boko Haram o ẹnìkan ló parí ládò tó ní gbogbo àdó ló parí o kì í ṣe gbogbo wọn ní Boko Haram o àwọn tí Boko Haram group ni mo sọ fún yín yẹn Fúlàní Boko Haram group Fúlàní Boko Haram Muslim Fúlàní Boko Haram Muslim gbogbo wọn kọ́ ni Boko Haram gbogbo Fúlàní pápátá ò ní Boko Haram Fúlàní Boko Haram Muslim ṣé wá rí àwọn tẹ́ bá ti rí tó jọmọ káàbọ̀ Ubali tẹ́ bá wá rí àwọn tó ń tẹ̀lé wọn tó ń tẹ̀lé àwọn tí mo fi wọ̀nyí yẹn Fúlàní làwọn náà tí wọ́n gbé nílẹ̀ Yorùbá so Muslim oríṣi méjì ni o Muslim Boko Haram Fúlàní ó wà Muslim Boko Haram Fúlàní ó wà bàálù Ubali tó fẹ́ bá wa sọ̀rọ̀ ni à ń gbọ́ ẹ káàbọ̀ o. Hello Ubali. Okay. So bó ṣe jẹ́gẹ́lẹ́ ni mo ṣe ń ṣàlàyé fún wa yìí o. Tẹ́ bá wo bàbá Mondru Mọ́ríkàsì yìí sì ẹ máa rí pé kò sí lára wọn. Bàbá Mọ́ríkàsì kò sí lára wọn, kò sí lára àwọn Fúlàní Boko Haram Muslim. Bàbá yóò sí lára wọn. Bàbá yóò sí lára wọn rárá tọ́. Bàbá Mondru Mọ́ríkàsì kò sí lára wọn o. Òun lè ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ yáyáyá yìí o. Òun Muslim tilẹ̀ kíní ni wọ́n. Muslim original òun ni wọ́n. Àwọn tí Boko Haram ni mò ń pè fún wa yẹn o. Wọ́n wà ní ìsọ̀rí wọ́n ti group ara wọn. Fúlàní Boko Haram Muslim. Fúlàní Boko Haram Muslim òun ni wọ́n. So bó ṣe rí nìyẹn. Al-adalatul qanuniyya ó gbọ́dọ̀ wà. Pé àfáàní bí láwà ní ẹ̀kọ́ gbùdé gbogbo ọgbẹ̀ni kí ògbẹ̀ ẹ̀kọ́ máa wólẹ̀ báyìí. Èyí tí Islam fẹ́ tán ṣe ní pé al-adala so adala social justice al-adalatul ijtima'iyya ó gbọ́dọ̀ wà al-adalatul qanuniyya ó gbọ́dọ̀ wà so nobody above law tọ́nà bá ti pè lófin òfin ni tó bá ti fẹ́ sọ̀rọ̀ bá ní lẹ́nu tó bá ní tó fẹ́ bá wa sọ jẹ́ kí n ọmọ ọ̀gá wọn ọmọ igbákejì wọn o ń bá wọn ṣe ọmọ iye owó tí ẹni jọ ń sọ̀rọ̀ débi tó mọ iye owó tí wọ́n lè nídìí ọmọ ẹ̀kọ́ owó tí wọ́n nídìí ọdún ya fọ́tò àfi kí ìjọba gbé ṣe ti gbọ́ wàláhì àfi kí ìjọba gbé irú àfá abẹ́nu mùsùlùmí àtàwọn tí wọ́n wà ń kọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń ṣe tí tẹ́yà sí pé ẹ̀rí wọ́n kàn kórùn gbọ̀njọ́ bí kíní ni máa rí pé irùngbọ̀n ẹni tó ń fárùngbọ̀n ẹ̀ṣẹ̀ ẹjú oníṣì ilẹ̀ lọ àwọn fàtáwà àwọn nìmù Al-Qur'ani ló sọ ipé ẹ̀ṣẹ̀ ẹni tó fárùn Al-Qur'ani ló ní ká máa dárùngbọ̀n sí àbí ó ní ká máa fárùngbọ̀n ǹjẹ́ gbọ́ so à ń bọ̀ bẹ̀ àfi ká yẹ̀nẹ̀ náà á wà á mọ àwọn tó kó gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ìwọ̀ ní ǹjẹ́ gbọ́ mo sọ wọ́n ní ẹ̀mọ̀ lérí ẹ̀kẹ́nìkan ìlérí ọmọ tó ń lè yìí ẹ̀yàn wa a ti ń pe ọ̀rọ̀ ìlówè ó ti ń láàárọ̀ nú o. But the major thing is that we need international assistance, even beyond America, because I don't know any country that can accept our refugees. Ẹgbọ́n tí Chief Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá sọ nípa His Excellency
Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu nípa tí wọ́n sọ nípa ètò insecurity tí ò sí lórílẹ̀-èdè wa wípé apá àtàwọn gan ọ̀ka. Láti sọ kò dẹ̀ deny woman kan sọ ní Arise TV ó lóun lọ bá pé kí ló fẹ́ ṣe lórí security náà tó ní tóun bá dá sí ọlọ́pàá máa pa òun president mọ ewu tó wà ń bẹ̀ wípé tóun bá ní kóun controls àwọn alágbára tó ń kọ́ sí insecurity it may cost him a lot. Ọ̀rẹ́ tí wọ́n fẹ́ máa jọra wọn ẹ wo ìròyìn tó tún léde láàárọ̀ yìí ẹ wò lójú screen yẹn ẹ wò ẹ ti wá bí. Nígbà tí president yìí sọ wípé wọ́n máa pa òun ó dẹ̀ lè kó sójà lọ sílùú onílùú ìlú méjì gbàǹkógbàǹkó ló kó sójà lọ tọmọogun bọ̀ kí ló lé tí sójà yẹn tó kó jáde yẹn tí ò lè ṣiṣẹ́ fáwa mo béèrè so wọ́n lè pa nílùú tó lọ wọ́n lè pa nílùú tó lọ ṣe rí ọ̀rọ̀ Bẹ̀nẹ̀ tí bàbá yín lọ tí wọ́n sọ ń bí lánàá mo fẹ́ sọ sí bọ̀ torí àwọn èèyàn tó ń sọ̀rọ̀ níbi wọ́n mi fẹ́ kó sí wọn lẹ́nu bí ẹni pé èèyàn ń taná sí ihò ni gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Bọ́lá Ahmed bá sòdodo ṣe rí gbogbo ibi tó ti lọ ń ju òkúta onílé gíláàsì tí ń lẹ òkò mọ́ ilé onílé gíláàsì ni tó lọ ń ju òkúta sílé onílé. Hello, ṣé gbọ́wọ́ tí mo pa àmọ́ tó padà pa onílé gíláàsì ní Bọ́lá Ahmed tó lọ ń lẹ òkúta mọ́lé onílé ohun tí òkàn ẹ̀ wọ́n kẹ́lẹ́kejì òkàn ẹ̀ tó lọ dá sí o tún wá fẹ́ dá sí o lọ kọ́ ọmọ ogun lọ́bẹ̀ àwọn ibi tó kọ́ ọmọ ogun lọ ń sìn tán bá wá fún ẹ full force. Hello, bó ṣe kọ́ ọmọ ogun wá sí ìlú onílùú yẹn káwọn náà wá ṣe dá padà fún ẹ in a 10 million times níbo ló fẹ́ sá sí wà ní àwọn dìdìrín àwọn gáǹgì ẹ náà máa níyà àwọn ìlú yẹn wọn lẹ́kì Bọ́lá Ahmed wọn kógun wá àwọn olóṣèlú ni àwọn PDP ni àwọn PDP ni wọ́n lọ kó kínní òṣèlú ni wọ́n fi ṣe òṣèlú ni wà á máa ní àwọn PDP ní àwọn PDP àwọn ni wọ́n lọ sọ fún wọn ní Bẹ̀nẹ̀ òun fa gbùrù ń sìn nígbà tí gbùrù bá bẹ̀rẹ̀ sí fa gbó wà á ṣí eyín sókè bí ẹran sísun àwọn olóṣèlú ni àwọn tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ lẹ́ẹ̀kejì àwọn olókọ́mọ ogun wá wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ lé lọ ntí o mọ́ máa sọ nìyẹn bọ̀tìgbà tó ń ju òkúta sílé onílé ìsìn gbogbo àwọn ajá ẹ tó ń tẹ̀lé ẹ tó yẹ kó máa sọ wípé bàbá yín kó máa pariwo ẹ káàbọ̀ sà kó máa pariwo ẹ ní kíkankíkan yín pé ohun tí ọkàn yín lẹ̀ ń dá sí o bó ṣe lọ ń ju òkúta sílé onílé ìsìn tán bá wá mú ògúrùtù tó ń dùn sílé tiẹ̀ ṣó máa dúró wò tán ìgbà ilẹ̀ máa sọ pé Jonathan ló lọ gbé wọn dìde Òbí ló lọ gbé wọn dìde àwọn ọmọ Yíbò ni àwọn ọmọ Yíbò yẹn ni wọ́n lọ gbé wọn dìde ìkọtẹ́ bá máa sọ nìyẹn o ojú gbogbo yín fọ́ mágbárí yín sì ẹ̀yìn ajá pariwo mọ́ o mo béèrè ojú gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Bọ́lá ojú yín fọ́ mágbárí yín sọ fún tán bá wá fún ìnèmínú vote yín sìn ibo ló fẹ́ sá sí níbo ló fẹ́ sá sí tó lọ ń fùrù fọná nílé onílé tó lọ ń fùrù fọná nílé onílé tán bá wá fún nísìnyí Òbí ló lọ gbé wọn dìde àwọn ọmọ Yíbò yẹn iṣẹ́ burúkú náà máa ń ṣe àwọn ni wọ́n lọ gbé wọn dìde pé kán wá fún ní kinní kán wá gbàjọba ẹ̀ jẹ́ kí lórúkọ ẹ̀ ní Ṣòwòrẹ́ yẹn ní kinní kan ní ẹ bẹ̀rẹ̀ sí máa mú òmúlòmọ́ ẹ máa ṣe àtàmátàmọ́ ẹ máa sọ̀rọ̀ orí burúkú kiri torí bí Bọ́lá sọ nísìn bí òmò sọ́nsọ́ àwọn ọmọ Yíbò ni ò jẹ́ kó sọ dáadáa ó fẹ́ ṣiṣẹ́ yẹn bọ̀tà àwọn ọmọ Yíbò ni wọ́n jẹ́ kó ríṣẹ́ yẹn ṣe dáadáa irú orí burúkú tẹ̀ ń pa kiri up and down nìyẹn ojú gbogbo yín fọ́ mágbárí yín sí àtọmọdé àtàgbà yín gbogbo ẹ̀yin ajá ìtẹ̀ǹtẹ̀lẹ̀ kiri ojú yín fọ́ sọ wípé bàbá ilé tiwa gbọ́ ẹ̀ tí ìṣọ̀tán wọ́n ní ajá kan kèé rorò kó ṣógúlé méje wo òrìṣà
bí wọ́n ṣe sọ nìyẹn o wọ́n ní ajá kan kèé rorò kó ṣe ojúlé méjì kò sí bó ṣe burú tó ojúlé kan náà ni ó ṣọ́ ṣùgbọ́n bàbá yín ṣójúlé méjì ń sìn tí owó rẹ̀ ò tó fi gọ̀gọ̀ fa tó bá dẹ̀ jẹ́ pé ohun tí wàhálà máa bẹ́ńlẹ̀ sìn tó máa lè sáré òpónà mẹ́ta ni a ní yóò tiẹ̀ gbérọ́ tó bá yẹ pé ohun tí wàhálà máa bẹ́ńlẹ̀ sìn tí Bọ́lá máa sá eré máìlì mẹ́ta òpónà mẹ́ta mo ní máìlì dọ́ọ̀sì òpónà mẹ́ta kò lè sá o kò lè sá o kò lè sá o but ó ń ṣe ó ń fìrùfọ́ náà sí ó lọ ń lé òkúta mọ́lé onílé sí ẹ̀ sọ̀rọ̀ o ẹ̀ kígbélé lórí o òdodo ọ̀rọ̀ wà ń bí fún òdodo ọ̀rọ̀ yẹn máa sọ fún yín. bí àwọn pípọ̀ ṣe ń yin ìbọn ẹwọ tí wọ́n yìn ẹwọ sẹ́sìrì ẹjọ́ ta ló supply wọn ní àwọn ammunition tí wọ́n ń lò yìí ta ló supply wọn sílẹ̀ kò ju ilé tó wà lọ́wọ́ àwọn agbófinró wa lọ ẹjọ́ ẹtìrì wọ́n sọ pé kí Donald Trump ṣe kó wá rescue wa àbí kó má wá àwọn kan ní kó wá àwọn kan ní kó má wá ẹwọ táwọn pípọ̀ yìí ẹwọ tí wọ́n yìn nítorí Ọlọ́run ọba ẹwọ tí wọ́n yìn nítorí Ọlọ́run àwọn olówó ń di ọ̀rọ̀ wọn àwọn olójẹ́ bàbá àṣàlẹ̀ wọn.